Kí la tún ń pè yìí sí? Wàhálà ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín Portable àti bàbá rẹ̀. Kí la tún ń pè yìí sí o? Kí la tún ń pè yìí sí? Ìjẹ́ ó tiẹ̀ sí ẹni tí Portable kò lè bá fa wàhálà? Ìjẹ́ ó sí ẹni tí Portable kò lè dráàgì lórí social media o? Ẹ ṣáà ti mọ̀ wípé arákùnrin yìí wàhálà ó dẹ̀ lọ́rùn gidi gan. Wàhálà ní nǹkan tó fi ń ṣomi mu. Wàhálà ní oúnjẹ tó ń jẹ. Portable ó tún ṣe léyìí tán. Ẹ̀yin èèyàn wa, ìròyìn nípa Portable àti bàbá rẹ̀ bí wọ́n ṣe ń bára wọn fa wàhálà òun là ń wá fún yín lénìí. Ẹ máa bá wa ká lọ. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa fún yín ní kókó inú ìwé ìròyìn náà kí ẹ lè gbọ́ gbogbo bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. Ẹ máa bá wa ká lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì lẹ́ṣẹ̀ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Wàhálà ti ṣẹlẹ̀ o látàrí pé Portable wọ́n ti place wanted lé ọ̀gbẹ́ni ọ̀hún. Ọ̀gbẹ́ni olórin wèrè olórin tó ń pera rẹ̀ wọ́n ti place wanted lé o ní Ògùn State, Ìbàdàn pẹ̀lú ìlú Èkó wípé ibikíbi tí wọ́n bá ti rí i pé wọn ó máa gbé ni. Arákùnrin yìí ó ti drag bàbá rẹ̀ wípé gbogbo bí wọ́n ṣe place wanted lé òun lórí, ó ní bàbá òun ò lè lọ sí police station kí ó lọ síbẹ̀ kó lọ bá òun sọ̀rọ̀ o. Ó sì tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní bàbá òun, ó ní òun ti fún un ní gbogbo owó àwọn town planning wọ̀nyẹn wípé kó máa fi bò wọ́n lẹ́nu, kó máa fi shut wọn up. Ó ní ṣùgbọ́n instead tó yẹ kí bàbá òun kó lọ máa fi ṣe nǹkan tí òun ní kó fi ṣe, ó ní bàbá òun ó ná owó náà jẹ ní o. Ẹ ṣáà ti rí gbogbo nǹkan tí Portable kọ lójú àwòrán yín. Ẹ ti rí nǹkan tó post àná ni ó post rẹ̀ tó ní kí ló dé tí bàbá òun tí ó fi ń ṣe báyìí. Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ ó tọ́ kí ọmọ kí ó gbé bàbá rẹ̀ lọ sí orí ìtàkùn ayélujára kó máa drag rẹ̀ níbẹ̀? Nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section. Ìjẹ́ ó dáa náà bí bàbá Portable bí ó ṣe mú owó náà tí ó dà sápò tí ò fi ṣe nǹkan tí ọmọ rẹ̀ ò ní kó ṣe? Nǹkan tí ẹ bá ṣàlérò ẹ̀yin èèyàn wa, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ ní comment section. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé nípa Portable àti bàbá rẹ̀. A kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.